kámúrágbá káfi tarágbá kámúràgbà káfi taràgbà ńborin náà ni èyí ni mo fi kí wa káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní níbi tí a ti máa sọ̀rọ̀ lórí lẹ́tà ìkọkànlélógún nínú àwọn lẹ́tà alifábẹ́ẹ̀tì èdè Yorùbá tí í ṣe lẹ́tà ṣí. Lẹ́tà ṣí ni a ó máa bára wa sọ̀rọ̀ lé lórí lónìí. Lẹ́tà yìí ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn lẹ́tà alifábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà yìí kò lè gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá, àmọ́ ó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó sì lè wà láàrin ọ̀rọ̀ Yorùbá. Bákan náà, lẹ́tà yìí kò lè gbàmì ohùn lórí, kò sì lè ṣiṣẹ́ sílébù nítorí pé kọ́nsọ́náǹtì ni òun náà jẹ́. Inú onírúurú ọ̀rọ̀ ni a ti wà lè bá lẹ́tà ṣí pàdé nínú èdè Yorùbá. A lè bá pàdé nínú ṣágo, nínú ṣáláńgá, ṣẹ̀kẹ̀rẹ̀, ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀. Bí a bá wo ṣíbí, a lè bá lẹ́tà ṣí pàdé nínú èdè Yorùbá. Kì í ṣe inú àwọn ọ̀rọ̀ tí a dárúkọ yìí nìkan ni a ti lè bá lẹ́tà ṣí pàdé. Ó ṣe é bá pàdé nínú àwọn oríṣiríṣi ọ̀rọ̀ mìíràn. Àmọ́ àwọn ohun tí a ti sọ ni pé lẹ́tà yìí ó jẹ́ lẹ́tà ìkọkànlélógún nínú lẹ́tà alifábẹ́ẹ̀tì èdè Yorùbá tí ó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀, tí ó lè wà láàrin, àmọ́ tí kò lè gbẹ̀yìn ọ̀rọ̀. Bákan náà la ti sọ fún wa pé lẹ́tà yìí ń kọ́ o, kò lè gba àmì ohùn lórí, kò sì lè ṣiṣẹ́ sílébù nítorí pé kò ṣiṣẹ́ àránmúpè. A ti dárúkọ inú àwọn àpẹẹrẹ tí a ti lè bá ṣí pàdé. Kò wá ní ju bẹ́ẹ̀ lọ lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní, nítorí pé a ò nítorí àwíjàre kí tọ́ ó tán lẹ́nu. Kó tó di ìgbà míì tí a máa mú àkọ̀tun ètò yìí wá fún yín, ẹ lè fẹ́ darapọ̀ mọ́ wa. Ẹ yìí wá wò lórí Instagram @Yorùbá Clinic, lórí Facebook @Yorùbá Clinic, tó bá jẹ́ lórí Twitter @Yorùbá_Clinic, tó bá jẹ́ lórí YouTube Yorùbá Clinic TV ni à ń lò. Lórí ẹ̀rọ ayélujára wa www.yorubaclinic.com ní ẹ lè ti darapọ̀ mọ́ wa kẹ́yìn sì kọ́ èdè Yorùbá tó yọrantí tó sì múnádóko. Kó tó wá di ìgbà míì tí a máa tún mú ètò yìí wá fún wa, èmi olùkọ́ yín àti atọ́kùn yín Ọlánrewájú Àyìndé Ọláìyá, mo wí pé ẹ wà ní àlàáfíà.